Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí, ẹ jẹ́ ká farabalẹ̀. Ṣé rí àwọn fídíò yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹrẹpẹrẹ àṣírí. Ẹ ti mọ̀ wípé táwọn ò bá rí báyìí, àwa kì í sọ ìta bá sọ gan. A jẹ́ pa ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì yìí fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré pátápátá. Ẹ wò ó ká má fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ ẹ̀yẹ ká sojú abẹ́ kó. Over insecurity across the country. The resolution was adopted during Thursday's plenary session, presided over by Speaker Tajuddin Abbas, with 289 lawmakers voting in support of the proposal. One lawmaker voted against it, while the Speaker abstained from voting. The House has dedicated the session to considering and voting on the bills following the recent rise in killings, kidnapping, and banditry in several parts of the country. A kú oríire o, mo yọ̀ fún yín, mo yọ̀ fúnra mi, mo yọ̀ fúnra mi, mo yọ̀ fún yín, ayọ̀ abara tíntín, at last, wọ́n ti ṣe kíni, wọ́n ti vote in the house, wọ́n dẹ̀ ti pass bill yẹn with the vote of 289, just one speaker, Ohun ló against ẹ̀. Congratulations to us. Ara ẹ̀ náà ni ẹ ti wá rí wípé tí alágbẹ̀dẹ bá ti ń lu irin gbọ̀ngàn lójú kan, ó ní nǹkan gidi kan tó fẹ́ mú jáde ńbẹ̀ ni wà tèmi mọ́ tó bá wá rí bẹ́ẹ̀ wá fi tí ara ẹ̀ gbó lẹ́nu wọn fúnra wọn. Abstain 0, total 290. To alter the Constitution of the Federal Republic of Nigeria 1999 as amended, to provide for the establishment of state police and for related matters, and in so doing, approve the bill. And this bill is supported by ayes 289, nays 1, abstain 0, total 290. People in the east, all these southeast governors, they are a bunch of psychopaths, they are a bunch of compromisers. Many of you need to pray for Tinubu. You need to pray for that guy. See, if anything happens, that the cabals at the north, those guys, they are not joking. If anything happens and they take over power from the west or from the south, you are gone, you are finished. Let me tell you the first thing that will happen. The first thing that will happen is to cut off internet. Internet will be cut off. I'm telling you. You see, Tinubu actually came in to dismantle the political structure of the northern elites. So they are angry right now because they don't have anybody to present for the next election. Atiku is gone. Kwankwaso is gone. El-Rufai is gone. Kashima is gone. They are all angry that this is happening at this present time when all the plans, everything has been considered. So Tinubu, for whatever reason, God is using him. You have to pray for that guy. You have to pray seriously for that guy. That guy, nothing must happen to him. Look, I'm an obedient. I voted for Obi. Obi cannot do this work. Obi is a chicken. If these people can be shaking Tinubu like this, is Obi. Obi, let Obi go and sit down. I'm yet to see anybody from the southeast that can take over from Tinubu, except Wike, but Wike dey fuck up. Even David Umar himself, that one cannot do it. So I will consider that Tinubu look at the south. Governor Sheriff, I think he can do this because that guy is not somebody you can intimidate anyhow. So this is my advice for Nigerians. You have to be very, very careful now. Igbos, you have to open your head, or Igbo. You are like a ram that is prepared to be slaughtered. You will be in that your Lagos doing business when they will call you that your land, they don't run your land over. There are forces that have surrounded Nigeria. They are coming with full force. Nigeria, Islamization is overdue. These forces are coming. Ẹ̀yin èèyàn mi ṣe ti ń re. Ayọ̀ abara tíntín. Bàbá Tinubu, ẹ kú iṣẹ́ lórí eléyìí tẹ́ tún ṣe yìí. Mo gbé fún yín bí àṣà ọmọ yín, ìkan lára àwọn bọ́ìsì yín, kùndùsì fún yín bàbá olódòdẹ. Ọmọ Yorùbá ẹjẹ́ gbọ́mọ́ tinú wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yíbò ni wọ́n ti gbé parí online. Irọ́ ni though he tried but it is because of presidential election coming up in next year February. That is why. Tó bá jẹ́ torí ìyẹn náà ni ó tó torí.
ṣùgbọ́n ẹ jẹ́ kí èmi àti ẹ̀ka jọ panupọ̀ táwọn bá á ti mọ̀ pé ọmọ Yíbò propaganda láyé tiwọn kò sí nǹkan tí èèyàn ṣe lọ́dọ̀ títí wọn tí ò bá ti ń jẹ́ ìyá wọn kò rí ṣe ọ̀tá ẹni òun pòdò ọ̀yà lọ́dọ̀ ẹni ó mọ̀ wọn lánàá kó tó dé ní ìnà àbí mo parọ́ tí àwọn bá ń bọ́ síta pẹ̀lú ariwo àti propaganda tán wálé ayé wọn wá ṣé kò wá yẹ kí ìwà àtẹ̀mí tájọ́ ọmọ Yorùbá ká unite ká gbé nǹkan tiwa lárugẹ mo rò wípé lísì sí fídíò yẹn dáadáa most especially that our brother tó ṣe analysis ẹ má jẹ́ ká domi ìwẹ̀ nù pẹ̀lú ọmọ mò ń pariwo ọmọ Yorùbá tẹ́ ẹ bá sọ wípé inú Tinubu ń bí yín kinní kan gbogbo economy problem tẹ́ ẹ sọ wípé ó dé nínú Nàìjíríà it is globally it is not only Nigeria gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń gbọ́ fídíò yìí lọ́wọ́lọ́wọ́ you can as well tell me where you are watching me from especially if you are living in Western world how is the economic situation in your country torí gbogbo wa ta wà labroad àwa náà yàtà à ń súfèé bíi ti yín Nàìjíríà epo petrol ó wọ́n yes it is all over the world àwa ta wà ní Western world àìmọye tó ti páàkì mọ́tò ẹ̀ sílẹ̀ tó wọ bọ́ọ̀sì kiri àti train ojú bẹ́ẹ̀ lọ ìwọ tó bá wà Nàìjíríà tó bá mọ̀ epo owó epo pọ̀ ó lè lórúwó epo máa gbẹ̀mí ẹ kì í ṣe gbogbo ìgbà ló máa gbé mọ́tò síta ṣé dandan ni kò ṣe big man àbí big woman ni ní abroad à ń pààkì mọ́tò jù sílẹ̀ bọ́ọ̀sì wà train wà ní kíni ẹ jẹ́ ká appreciate kíní yìí tí ọmọ Yíbò bá sọ pé torí election next year ní Tinubu àti àwọn house tó ṣe tètè fasting ó tó torí bí mo ṣe sọ bọ̀ kí ló dé báwo lọ́bọ́ bí ṣe ṣorí tí náà kí o ṣe ìgbà téèyàn tí wọn Jonathan tó wà bẹ́ẹ̀ ṣé wọn kó àwọn ọmọ Chibok girls ṣé bí wọ́n ṣe kó àwọn tọ̀yọ́ ẹ̀ náà tí Chibok girls tún láòdù tó jẹ́ pariwo yẹn ó ní agbára ìyẹn gan ló yẹ kí Jonathan kó ṣe kí ni tó bá jẹ́ pé lóòótọ́ bẹ́ẹ̀ ṣe sọ pé Tinubu ò ṣe kankan Jonathan tó bá yẹ kó fẹ́ ṣe kankan náà ni ó yẹ kó instin náà ìgbà yẹn ló yẹ kó ti implement state police àbí mo parọ́ lẹ́yìn Jonathan another person ti jẹ́ so tí Tinubu bá wá débẹ̀ sí tó wá ṣe fún yín ẹ tún ti wá excuse mo ní tí ọmọ Yíbò àti northerner bá ń sọ bẹ́ẹ̀ ṣé ó tọ́ sí ìwọ tó jẹ́ ọmọ Yorùbá gẹ́gẹ́ bí brother mi ṣe sọ tẹ́ ẹ bá fi Tinubu lọ́rùn tẹ́ bá tì í lu àwọn ọmọ Kaba ní northern part of Nigeria because Tinubu ti finish Fúlàní Kaba kò sí agbára kankan fún wọn mọ́ wọ́n ti scatter wọn pé mọ́ kò yé wọn mọ́ Àtíkù tó ń fira ẹ̀ sílẹ̀ as a candidate fún northern part of Nigeria àwọn northern náà gba tiẹ̀ náà mọ̀ pé kò síbi tó ń lọ is going nowhere obedient táwọn ọmọ Yíbò dé gbé sórí can't you see how weak Peter Obi is ṣé ojókòó ó rí Obi ó rí confusion from the crown of his hair to the sole of his feet of his toes ṣé ó rí confusion lára ẹ̀ èèyàn tó jẹ́ wípé from one political party to the other mo fi ayọ̀ àti àlàáfíà mo fi ń sọ fún ẹ lọ́wọ́lọ́wọ́ wípé founder NDC the latest new political party tí wọ́n ṣẹ̀dá lẹ́nu ọjọ́ mẹ́ta tí wọ́n á di Peter Obi síbẹ̀ tán fún wọn òun àti Kankaso ókè àbí tán fún wọn ní free presidential ticket aspirant fún wọn tún ti fẹ́ lé Obi kúrò ń bẹ̀ because Obi is confused and the Igbos have no candidate kò sẹ́nibody tó níbi tó stand wẹ̀wẹ̀ tó lè stand here Obi gan is even ó ti confused but yet ṣó fẹ́ rí ọmọ Yorùbá kọ lẹ́yìn látara wọn bóyá confused tó kí ló dé tí ẹ̀rù ń bẹ Obi tí ó lè figagbága pẹ̀lú other aspirant láti díje nínú primary kó lè mọ bí ó ṣe popular sí but Obi will grant an interview from one platform to the other lórí social media he is the most popular person in Nigeria but you are the most popular person because of the noise on social media tí àwọn obedient ń ṣe kiri how come Obi is so afraid to test that popularity within the presidential aspirant kó lè mọ how popular he is kò sí ní gbogbo political party pátá free ticket primary ló máa wá wọ́n tún ti gbé free ticket fún NDC ó ti bẹ̀rẹ̀ wèrè wọ́n ti dá gbogbo ẹ̀rú obedient gan ti pín yẹ́lẹyẹ̀lẹ as a matter of fact àìmọye ló ti di camp kúrò ní obedient sí wọ́n dẹ̀ nínú NDC wọ́n náà fẹ́ lé Obi àti obedient wípé oore náà ṣe kán má gbé parí wọn ò fẹ́ Obi mọ́ ṣé èèyàn tí ó wà confused to that extent òun ni wọ́n ń rí tó ń béèrè fún just 4 years láti ṣe Nàìjíríà èèyàn tí ó lo 8 years tí ò rí kankan ṣe ní Anambra dátì ẹ mọ̀ my dear ẹ jẹ́ ká fún bàbá Tinubu ní support tó yẹ ká fún mi ní dandan kó o ṣe kí ni
kó campaign fún mi ní dandan kó dìbò fún mi ìdẹ̀ ni kó má dìbò fún ṣùgbọ́n ẹ jẹ́ kí Yorùbá ká gbọ́n mọ́ tinú wa lásìkò ẹ má jẹ́ kó jẹ́ gbogbo ìgbà la máa dómi nù pẹ̀lọ́mọ gbogbo ìgbà kọ́ ni ká máa dọ́mú ìwẹ̀ nù pẹ̀lọ́mọ ẹ má jẹ́ ká máa ṣe mọ́ tí Northern wọn ò fẹ́ regional kẹ́tù sí pé regional ti délẹ̀ tán báyìí yes ogun máa pọ̀ àwọn tí ọmọ Yíbò á ti mọ̀ pé noise ni tiwọn propaganda Tinubu dèrè ó ti scatter àwọn Northern Caliphate ó ti rún wọn gan and you know now mo ti ṣàlàyé fún yín ó lẹ tún gbé lẹ́nu brother wa yẹn kẹ́tù sí pé Northern àti fall Caliphate ó ti fall yakata wọn ò pé mọ́ ẹrù fẹ́ ló wà níbi tó wà Sultan of Sokoto fẹ́ tọmọ ẹ̀dìyẹ pa sí asọ́vìlì ó ti jókòó ẹ̀jẹ̀ wo kákásó ti finish nọ́ọ̀tì for real àwọn náà tún fẹ́ lé kúrò ní sínsìn Àtíkù kò síbi tó ń lọ even the Northerners they don't have any strong political candidate kankan tó lè match pẹ̀lú tó lè tákà pẹ̀lú Tinubu ẹjọ́ ṣé 1 billion òbí tí wọ́n wò ó lè tákà pẹ̀lú Tinubu politically níbi tí irú àwọn bàbá Tinubu bá ti jókòó on the round table wọ́n bá ti sọ̀rọ̀ politics mo tún sọ tell Obi to hold his pen and paper and be jotting down like me. ẹ̀yin olólùfẹ́ wa ẹ wo a ò ní rí jù báyìí lọ bó bá tún ṣe ń lọ báyìí a máa bò yín gbọ́ ó dàbọ̀.